Hello, hi everyone. Welcome to Crossblog XTV. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Hey, lórí ọ̀rọ̀ Taye Currency àti Zazu. Ṣé bàbá Taye Currency ò ti wà lọ ra àjọgbọ̀n báyìí? Ṣé wọ́n ti lọ price wèrè lọ́jà báyìí? Torí ẹ mọ̀ pé Zazu wọ́n máa fún wọn back to back ni. Aṣá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Queen Dami àti Zazu tó ní POP ò sí nílé bla bla bla. So àwọn èèyàn ti ń speculate pé reason why tí wọ́n fi rí Zazu ní concert tí Taye Currency ṣe ní ìlú Ìbàdàn pé torí pé àwọn aláàbàdàn kí ẹ wọ́n fẹ́ irọ́ ni o Zazu ẹ ṣàmọ̀ ẹ lè bá ṣe nǹkan kan ó máa tú jáde ni ó ti ń sọ ń sìn báyìí ẹ máa gbọ́n ní fídíò ó ti ń sọ ń sìn pé 10 million lòun máa ń gbà ó pé bọ̀ eléré sí eléré òun ní kí bàbá mú 5 million wá bàbá wa tẹ 1 meter tó ń ra kílìchì gan ẹ jọ̀ọ́ ẹ drop comment ẹ like and share ẹ wò enjoy. àjẹ̀gbín jẹ́ karahun ìjàpá ni ó láhùn ọ̀gá wọ́n lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ òkè ṣé báyìí máa ń pè wá sí show nìyẹn ẹ jọ̀ọ́ bá di pé stars show ẹ pa àwọn tó máa gáàdì star o security àti mọ́tò àti gbogbo ẹ̀ wá jẹ́ jẹ́ pé ẹni kí n sẹ́ndì àṣà bóòtọ́ mo ní máníjà o ẹ̀yin fáǹsì mi mo ní máníjà o 10 million mo ní mo fẹ́ gbà mo tiẹ̀ ní bó tiẹ̀ jẹ́ pé bóyá olórin sólórin pàgbà o ni wọ́n God bless you pé kọ́ tẹ 5 million bí kò tẹ 5 million ó yá náà 1 million lọ́tẹ̀ owó kílíṣì èyí kan lọ́tẹ̀ èyí kan tọ́tẹ̀ yẹn kò lè ra kílíṣì tó náà ká lọ fèsì àwọn ọmọ ṣíbíṣì ọ̀nà sáǹdì ni bàbá máa repo sí mọ́tò bàbá máa ra kànáà sanwó ọlọ́pàá sanwó ìkọ́ tó wá dùn mí ojú pé ẹ pátìsì superstar lẹ́dẹ̀mọ́ pé ẹ pè ẹ̀dẹ̀mọ́ pé ó ní iṣu ẹ̀yìn òrófẹ́. náà ní ìsìn ẹ pè mí nọ́mánọ́mà bá tẹ̀ ìjórin lẹ́fẹ́ kí wá kọ ibẹ̀ yẹn wọ́n fẹ́ bá mi jà àwọn aládùúgbò yẹn lọ́nà Gbódìjà wọ́n ń bẹ́ èmi kẹ̀dẹ̀rẹ́ jagunjagun lèmi náà mò ń sá dáadáa lèmi ní. ṣé ok ṣé àwọn àwọn fáǹsì mi pọ̀jù àwọn fáǹsì yín lọ nọ́mánọ́mà my fans plenty pass your fans táwọn fáǹsì mi bá dé ẹ̀ lágbára wọn you provide security ṣẹ́ńgbọ́n you provide security for me mọ́tò ṣé mọ́tò mi lèmi lọ́kọ́ mọ́tò ni kí n gbé wá sáàrin àwọn haters àbí bẹ́ẹ̀sì tí mo gbàdá ẹ wọ ẹ ṣàánú mi o ìjàpá ni ó láhùn ẹnu gbọ́ ẹ wọ bó bá dábàá aṣẹ́rẹ́rì wọ́n fẹ́ máa fi mí káàṣì kúrúsì wọ́n fẹ́ fi mí búlóòní wọ́n fẹ́ fi mí trend ni o wọ́n bá tẹ̀ wá kọ̀ǹfàmù àwọn àparò àtìsí ẹ wọ àwọn tẹ̀m̀pá kọ̀ǹfàmù sẹ́yìn mi ẹ kọ̀ǹfàmù Wizzy ẹ kọ̀ǹfàmù Davido ẹ kọ̀ǹfàmù Ọlámídé kẹ́ ẹ bá ń gbé Skepta sí lẹ́yìn ẹ wá kọ̀ǹfàmù.